Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Fálẹ́yẹ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ìkíni kú oríire sí alága iléeṣẹ́ Dangote Group, Alhaji Aliko Dangote, sí ìyànsípò tuntun rẹ̀ tí àjọ ilé ìfowópamọ́ ti àgbáyé World Bank Private Sector Investment ṣẹ̀ṣẹ̀ yàn sí láti wà lára ìpele gíga nínú ẹgbẹ́ tí ó ń gbani nímọ̀ràn lórí pípèsè iṣẹ́ àti ìdánilókòwò aládàáni tí ó wáyé ní ọjọ́ Ajé. Ìkíni kú oríire yìí jẹ jáde nínú ọ̀rọ̀ tí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà sọ ní Ọjọ́rú. Nínú ọ̀rọ̀ tí ààrẹ fi ránṣẹ́ ni ó tún sọ nípa àwọn iṣẹ́ ribiribi tí iléeṣẹ́ Dangote yìí ti gbé ṣe, pàápàá iléeṣẹ́ ìfọpo rọ̀bì tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Ààrẹ tún wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn pé Alhaji Dangote yẹ fún iṣẹ́ ìwúrí náà nítorí pé ó gbé igbá orókè nípa dídá okòwò ilé-iṣẹ́ sílẹ̀ àti gbígba ogunlọ́gọ̀ àwọn ènìyàn síṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé Punch. Ìjọba àpapọ̀ ti fi òpin sí ṣíṣe ìrànwọ́ fún ètò ẹ̀kọ́ ní ìlú òkèèrè Bilateral Educational Agreement Scholarship Program. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ó ń jẹ àǹfààní yìí bẹ̀rẹ̀ sí ní ṣàròyé pé ìjọba ti gbàgbé àwọn nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ilẹ̀ òkèèrè. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Maruf Aláùsá fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nígbà tí ó ń bá ẹgbẹ́ àpapọ̀ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè yìí National Association of Nigerian Students (NASS) ṣe ìpàdé ní ọjọ́ Ìṣẹ́gun. Ìjọba àpapọ̀ tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àìkójú òṣùwọ̀n àti fífi àlùmọ́ọ́nì ilẹ̀ wa ṣòfò ni ọ̀rọ̀ náà já sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ti ìpínlẹ̀ Edo Aṣòfin Monday Okpebholo ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn onílé landlord wípé ìjọba òun kò ní lọ́ra láti wó gbogbo ilé tí ó ń ṣe agbódegbà fún àwọn iṣẹ́ ńlá ibi bíi ajínigbé, ẹgbẹ́ òkùnkùn àti fífi ènìyàn ṣètùtù. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun yóò rí dájú pé gbogbo agbègbè ní ìpínlẹ̀ náà bọ́ pátápátá lọ́wọ́ ìwà ọ̀daràn ní Ọjọ́rú nígbà tí òun bá mójútó wíwó ilé tí ó wà ní agbègbè Ọ̀gẹgẹ̀ ní Benin, àti pé òun yóò wá lo gbogbo ilẹ̀ tí àwọn bá ti bì wó fún àǹfààní ará ìlú bíi kíkọ́ àgọ́ ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ilé-ẹjọ́ Magistrate tí ó fi ìdí kalẹ̀ sí ìjọba ìbílẹ̀ ti Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ìṣẹ́gun ti fi gbajúmọ̀ olórin tàkasúfèé nni Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable sí àhámọ́ oṣù mẹ́ta fún ẹ̀sùn ìdojú-ìjà-kọni assault àti àjílò irinṣẹ́ orin kíkọ tàbí kí ó san owó ìtanràn tí ó jẹ́ Náírà 30,000. Ìròyìn náà tún tẹ̀síwájú pé Portable ti kọ́kọ́ fi ojú ba ilé-ẹjọ́ Magistrate ní oṣù kẹrin ọdún 2023 fún irú ẹ̀sùn yìí, tí wọ́n sì ní kí ó lọ mú onídùúró méjì láti inú ẹbí rẹ̀ pẹ̀lú Náírà 300,000, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ láti farahàn ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Èyí ló mú kí wọ́n rán an lọ sí ibi tí a ti máa ń kó ènìyàn lẹ́kọ̀ọ́ Correctional Service kí ó lè ti ibẹ̀ wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé Punch. Ilé-ẹjọ́ Gíga Àpapọ̀ ní ìpínlẹ̀ Àbújá ti pàṣẹ fún àjọ tí ó ń mójútó ṣíṣe ọrọ̀ ajé àti owó ìlú kúmọkùmọ Economic and Financial Crime Commission (EFCC) láti dá gbajúgbajà oníṣòwò obìnrin nni Aisha Achimuga sílẹ̀ láàrin wákàtí 24 (24 hours). Àṣẹ yìí jáde nínú ìpàdé ráńpẹ́ tí ó wáyé ní Ọjọ́rú tó kọjá. Adájọ́ Iyaganku sọ fún àwọn ẹgbẹ́, ní pàtó ẹgbẹ́ tó ń rí sí ṣíṣe ọrọ̀ ajé àti owó ìlú kúmọkùmọ (EFCC), láti padà wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ kejì nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí kí wọ́n wá ṣe àfisùn ẹjọ́ náà ní ìlànà òfin. Ìwé ìròyìn The Nation ti sọ tẹ́lẹ̀ ní ọjọ́ Ajé pé adájọ́ ti fún Achimuga láti lọ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún àjọ EFCC lórí ìwádìí tí ó ń lọ lọ́wọ́ nípa ẹ̀sùn kíkó owó pamọ́ (money laundering)
àti àwọn ẹ̀sùn tó fara pẹ́ ẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé The Nation.